ẹ̀yin èèyàn mi ẹ wò ó ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí o àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa Destiny Boy gangan nítorí pé awuyewuye lọ́tún awuyewuye lósì àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í jáde wọ́n ti ń sọ nǹkan tí ojú wọn rí àti nǹkan tí wọ́n mọ̀ nípa ikú ọmọdé yìí anyway ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo àkájọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ni o ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ lẹ́ ọ̀dẹ̀ ò ní fi gbé ọmọ sí o. wà ń bẹ̀ kó tó tọ́bẹ̀ ọ̀dọ̀ ẹ̀dùn fi láìkí ẹ̀ kó tó dín pé ó fún lẹ́ran àìsàn yẹn ti wà ń bẹ̀ tó fi ń lọ síbẹ̀ náà tó ti ń lọ gbà òsàn kó tó dín pé wọ́n fún lẹ́ran kó tó dín pé ó wá di bó ṣe wá dé ní ara yìí but bó ṣe wá jẹ́ báyìí àwọn tí ò mọ pé ó pọ eléyìí ó pọ gbá ó pọ àwòpọ̀ kòkò bàbá sásùn ọmọ pẹ́ni tó bá fẹ́ pọ ni tẹ́mi bá fẹ́ bọ́ lára ẹ̀ kò sí nǹkan tẹ́ máa fún tó máa jẹ́ mọ́ ó máa jábọ́ lẹ́nu ó máa pọ̀ nítorí now ìgbà tí àìsàn yẹn ti bẹ̀rẹ̀ bọ̀ kò sẹ́ni tó mọ̀ bọ̀ àwa tá a jẹ́ yẹn náà la mọ̀ pé nǹkan ń ṣe bọ̀tà ló lè sọ pé ọmọ tán fi ń tajà pé nǹkan ń ṣe tó mọ ẹnìyẹn dẹ̀ máa sọ pé bóyá pé nǹkan tí nǹkan ń ṣe la fẹ́ kówó lé lórí so ìdí nìyẹn ìrìn àjò tí wọ́n rìn nǹkan tó ṣe ló gbé wọn dé ọ̀dọ̀ ọba Ẹdùn wọ́n ti lọ sígbà wọ́n ti lọ sáwo kó tó dé pé wọ́n dé ọ̀dọ̀ ọba Ẹdùn ìgbà tán dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ rí ìwòsàn ẹ̀fún bẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fi wá fi sọ bẹ̀ ẹ mọ̀ pé ibi tí èèyàn bá ti ń rí ìwòsàn gẹ́gẹ́ bí ibi tí n bá ti ń rí ìwòsàn ibẹ̀ ni máa sọ di ilé tèmi so ìdí tó fi wá débẹ̀ nìyẹn bóyá so èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ. láti gẹ́gẹ́ bá a ṣe gbọ́ náà a gbọ́ pé wọ́n ní ìyá àti bàbá ẹ̀ ò mójútó tó kí lẹ lè bá wa sọ nípa yẹn. tí ó bá sí pé ó tó bi tá a gbé dé ni ìyá gan bífọ̀ kó tó gùn gan ìyá gan ti fẹ́ bọ́ sórí agbègbè pé ẹ wo lè ya star tí ó bá sí pé bó ṣe jẹ́ ẹ wo òun rẹ̀ ìtorí tiẹ̀ níyà ò ṣe ní jù báyìí lọ ìyá ò ṣe ní ìgbà míì àwọn eléyìí wọ́n máa fi wọ́n lẹ̀ nílé tó jẹ́ pé a máa báyà ẹ̀jà pé kí ló dé nítorí ọmọ kan àwọn tó kù ń kọ́ tó jẹ́ pé wọn ò ní wálé ìgbà míì àmọ́ ìgbà míì èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó máa pè mí pé àbúrò mi jọ ìgbà míì gan wọ́n lè parọ́ tó ní tẹ́mi ọ̀ ní sọ pé ibi báyìí làwọn wà fèmí tẹ́mi dẹ̀ máa mọ̀ pé ibi tí wọ́n wà rí lé lọ́dẹ̀ máa parọ́ pé jọ afẹ́wọ́ mọ́tò láti ibi kan kò sówó mọ́tò tó jẹ́ pé wọn bá ti bá lè ṣe máa ṣe fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ní pé ó jẹ májèlé ni wọ́n fún ní nǹkan jẹ ni wọ́n nílé babaláwo ẹ̀ tó tẹ fá fún ló kú sí kí ni tẹ́ lè bá wa sọ nípa ẹ̀. nǹkan tó bá wọlé ẹni kó sọ àwa la mọ̀ nǹkan tó ṣe ọmọ wa kó má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi kọ́ ẹni tí ò ní ọ̀rọ̀ lọ́rùn torí ẹnìkan bá parọ́ tó bá gọ síbì kan onítọ̀hún máa jẹ̀yà bó pẹ́ bóyá because ibi tó kè tí nǹkan bá ń ṣe mí ibi tí mo ti ń gbà wòsàn ó di dandan kí n lọ síbẹ̀ ìdí nìyẹn bí kíní yẹn ṣe ń ṣe ló fi lọ síbẹ̀ ìgbà tó dẹ̀ débẹ̀ tó ti ń pè nǹkan kan wọ́n ti fún lẹ́rọ̀ tẹ́lẹ̀ ó di pé nǹkan yóò ṣe mọ́ ó tún ṣeré pámbẹ̀ gẹ́gẹ́ bí yẹn ṣe sọ wọ́n tún jọ ṣeré wọ́n tún jọ ṣe gbogbo kó tó dín pé kíní yẹn tó wá padà kí ẹ̀wọ̀n àwáwí ni gbogbo nǹkan tán wí kò ṣe májèlé ló jẹ nǹkan tí wọ́n fún lò fún ìwòsàn òun ló pọ̀. orúkọ tèmi ni Mujidat ẹ̀gbọ́n Destiny. ẹ̀gbọ́n Destiny kí ni nǹkan tẹ́ lè bá wa sọ nípa ikú tó pa Afeez Adesina Destiny Boy. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó pa yẹn ó ti ń ṣe tipẹ́ because táyìn ìgbà tó bímọ so bàtà fẹ́ ṣe ìkómọ òun lọ pè mí ní ọjọ́ yẹn pé àkóṣù lulẹ̀ wípé nǹkan ó ṣe so wọ́n ṣáà drive wọ́n gbé jáde ṣàbọ̀ gbogbo nǹkan táwọn èèyàn ṣáà ń sọ online wípé ọbẹ̀ ẹ̀dùn ṣe kíní kan ọbẹ̀ ẹ̀dùn ò pa Destiny because normal ibi tí èèyàn bá ṣáà ti ń rí wòsàn nìyẹn wọn máa lọ mo ò lè máa rí wòsàn lọ́dún èèyàn kan ní ìsìnkẹ́ sọ fún mi pé kí n má lọ síbẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ ni pé wọ́n pè ní ọjọ́ Sunday ní ọjọ́ Saturday mo wà níbi iṣẹ́ wọ́n kọ́ pè mí ní nǹkan bí after 12 wọ́n ní ẹ lò níbo lẹ wà ẹ máa bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Destiny but Destiny tẹ́ ẹ sọ yìí ó pè mí fún ara ẹ̀ ó sọ fún mi pé àyẹ̀lọ́ àǹtí níbo lẹ wà mú ni mo wà níbi iṣẹ́ òun fẹ́ kẹ́ wá sọ́dọ̀ òun lọ́jọ́ Sunday mo wá sọ fún lórí fún pé tí bá wá sọ́dọ̀ òkè máa ń jẹ́ kí n sùn because àwọn máa ṣeré ipá ni ó dẹ̀ mọ̀ pé mo lọ bí iṣẹ́ lọ́jọ́ Monday ó ṣáà ní pé ká wá mo sọ fún rọ́díà náà ni kò ti pè òun bọ̀ǹgbà tó máa pè mí ní after 12 yẹn rọ́díà lọ́wọ́ kọ́ pé bó mo yẹn ṣe wá bá mo wá pè ẹ́ ló àkàmọ́ kí ló ṣẹlẹ̀ Destiny ni o kí ló ṣe Destiny wọn sọ̀rọ̀ mọ́. ìyẹn ta ni àkámọ́ yẹn. dáàdi Destiny. bàbá Destiny ok. àkámọ́ sọ lórí fún pé Destiny ti kú ọ̀gá mi ò mọ̀ pa gbọ́n ọ̀gá mi ṣàṣọ pé àkàlọ́ sùn mo ní àwọn ò lè sùn kọ́ ju ọ̀pọ̀ yẹn ká pè mo ní láti pe grandma mi ìgbà tí mo pe grandma ṣọ́ ti pè é pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní rárá mo pe mọ́mì mi kan náà tó wà ní Ayétòrò mo ṣáà ń pe gbogbo wọn bọ̀ ìgbà sílẹ̀ máa mú ká máa dé wọ́n ní ká máa bọ̀ àsọdọ̀ bẹ̀dùn báyìí dọ̀dọ̀ bẹ̀dùn Destiny kan ní kó wà ní hospital so mo adé hospital ìbáyé dé hospital wọ́n ní kó ti kú wọ́n dé ní tilẹ̀ ń tọ́lọ́ ọbẹ̀ ẹ̀dún tẹ̀lé wa dé hospital wọn àjọ ṣe gbogbo ẹ̀ ní bọ̀ wọn ò fẹ́ gbà kí n wọlé mo ṣàlọ́gbọ̀n mi wọlé àdègbè ọmọ yẹn lọ sí Ayétòrò ìgbà tá à ń lọ nínú mọ́tò àwọn fídíò kọ̀ọ̀kan tó send sí online
èmi ni mo pe bọ̀bọ̀ tó bá wa gbé because kò sí anybody to help wa, èmi ni mo pe bọ̀bọ̀ tó bá mi gbé dé Ayétòrò. So ìgbà táwọn lọ bọ̀bọ̀ yẹn wọ́n ní show ní ọjọ́ Sunday wọ́n máa play ní alẹ́, bọ̀bọ̀ yẹn ló wá sọ fáwọn èèyàn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n ní kò lè jẹ́ bẹ́ẹ̀, ó dẹ̀ ṣe fídíò ó send ẹsẹ̀ ni ẹni ẹ̀gùn ò post ẹ̀. Ibẹ̀ ni fídíò yẹn ti káàkiri gbogbo. Bí fídíò yẹn ṣe wá jẹ́ òun ni even gan kò yí òun gan because ó wá pè mí lánàá pé kò yí òun, àwọn wo ló ń post kọ́ bẹ́ẹ̀ kò yẹ kán tí lè máa post ẹ̀. Ìgbà tó sọ pé wọ́n yìn jẹ́ ẹ̀tẹ̀ náà gbà tí adé mọ́ṣúárì mo ò mọ̀ gbà bọ̀bọ̀ yẹn gùn ò sí ń bẹ̀. Nígbà tí wọ́n ń yọ eyín lẹ́nu ẹ̀. Mo ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀. Mo ò mọ̀ gbà tán yọ eyín. Bọ̀bọ̀ yẹn gùn ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀. Kò sí anybody tó mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ láàrin wa. So gbogbo awuyewuye táwọn èèyàn wá ń sọ pé ọba ẹ̀dú ló pa á ló fún ní poison jẹ. Ọba ẹ̀dú ò fún ní poison, ọba ẹ̀dú ò dẹ̀ pa. So ọba ẹ̀dú kọ́ ló pa, ọba ẹ̀dú ò dẹ̀ fún ní poison. Torí ó pọ̀ nǹkan lóòótọ́ mo rí. Nǹkan tó pọ̀ tíyàn bá kú tó bá fún yàn ní ẹ̀rọ ni ò lè gbé lọ sọ́run, ó máa nídìí láti pọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, so ọba ẹ̀dú ò poison, ọba ẹ̀dú ò dẹ̀ fún ní nǹkan tó máa pa. Tọ́ ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí látàrí ọ̀rọ̀ tí àwọn ẹbí olóògbé tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára. Pàápàá jùlọ kílẹ̀ yín gan rí sí fúnran táyé ẹ wò tán yìí. Ntẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ comment section wa. Ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ síre lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà bó bá tó ṣe ń lọ lóòrèkóòrè àmọ́ mo wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé wọn ò ní fi ọ̀rọ̀ wa sàré kọ́gbọ́n o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀. Brother Destiny tó bí first born wẹ̀ bóyá ó kún ọjọ́ mẹ́rin tí a fẹ́ lọ gbé ẹran ọbẹ̀ ẹ̀dú ní ìrùn à ń fẹ́ fún lẹ́ran. Ta ni ọbẹ̀ ẹ̀dú yẹn gangan? Ọbẹ̀ ẹ̀dú Ifáyọ̀mí ẹni yẹn ló tẹfà fún. Ok. Ó dẹ̀ jẹ́ máa nìyẹn jẹ́ nǹkan tó láìkì ẹ̀ gan-an bí ọmọ bíbí inú ẹ̀ wá ní Destiny wá gba ẹran bàbá ẹ̀ síwájú òun wà lẹ́yìn bàbá ẹ̀ bí sickness yẹn ṣe wọlé ní ẹ̀ bó ṣe fọwọ́ gbárí mọ́ nìyẹn bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn. Ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn? Ó ti lọ bí bóyá bíi 2 years báyìí. Ok. Ṣé o ti ń yé wa? Ṣá lọ́rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital báyìí bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dú ni ọbẹ̀ ẹ̀dú gan mọ́ nǹkan kan. Àwa bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dú wípé ó ti rẹ Destiny ọbẹ̀ ẹ̀dú wá ní Destiny ò gbọ́dọ̀ kú o gbogbo owó tó bá máa ná wa ká máa pè àwọn. Máàní ẹ̀ dẹ̀ ń tẹ o wọ́n dẹ̀ ń send owó sí wa ní ẹsẹ̀kẹsẹ̀ hospital kìíní hospital kejì hospital kẹta. Ìyẹn ọbẹ̀ ẹ̀dú. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sẹ́ndì owó yẹn nígbà tí àwa rí bí sickness yẹn ṣe ń lọ ọbẹ̀ ẹ̀dú wa ní mo wá ní ọbẹ̀ ẹ̀dú ẹjọ́ nítorí Ọlọ́run pé gbogbo hospital tá a dé ẹ̀yin náà lẹ̀dẹ̀ ń fún wa lówó tá à ń ná yìí ìgbé bá ọbẹ̀ ẹ̀dú wa ní ọjà kákú máa gbé bọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ ṣoṣo wa náà wọ́n ṣe fún wa lọ́ṣẹ̀ mi gan ni wọ́n ní kí n lọ́ọ́ wẹ̀ fún èmi náà mo wẹ̀ fún kan ni. Ìyẹn lọ́dọ̀ babaláwo ọbẹ̀ ẹ̀dú. Babaláwo ọbẹ̀ ẹ̀dú. Ok. Adé padà wálé ara ẹ̀ yá kò ṣe mọ́ náà kí ni wọ́n fẹ́ fàyọ látijọ́ kejì kó mọ àtúgbè lọ lòbí torí gbogbo ọmọ Nàìjíríà ìsọkúsọ tẹ́ ń sọ ẹni máa fẹ́ forúkọ ọmọ mi trend ihun tó ṣẹlẹ̀ sí Destiny tí Destiny fi jẹ́ Ọlọ́run pé á ṣẹlẹ̀ sílé ẹ̀. Irú àìsàn wo gangan náà sọ pé ó ń ṣe gangan? Òkú òru làìsàn tó ṣe Destiny. Òkú òru. Ògó òru. Irú àìsàn wo nìyẹn mọ̀? Táìsàn yẹn bá yá ti mú ó máa ṣe bí wárápá báyìí tó bá dẹ̀ ìyà tó bá ká lójú ẹ̀ tá a ti wá nǹkan lò fún tá a ti wá nǹkan tó bá ká lójú ẹ̀ ó ti sọ di onígangangan ó máa ń sáré kiri a máa ń lé mú ni a máa ń lé mú débi pé aṣáà ń paná ọ̀rọ̀ yẹn àfẹ́ kí gbogbo ayé mọ̀ ìpé ńgbà tó jẹ́ pásítà àfẹ́ kó mọ̀ tàbá ti lọ sọ́ọ̀tù ta lọ sósì a lọ ṣọ́ọ̀ṣì kò ṣọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan la dé dúró a lọ ilé babaláwo a lọ gbogbo àìmọye ilé babaláwo tá a dé àìmọye ilé pásítọ̀ ilé àfáà tá a ti ṣe nǹkan pé kíkiri ẹ ṣá lè kí ọ ọbẹ̀ ẹ̀dùn náà dẹ̀ máa ń sọ yìí pé ẹni tó mọ̀ yìí òun mọ̀ tòun o pópá rà rí pé òun fi nǹkan dèwà mọ́lẹ̀ nǹkan pé tá a bá tún rí nǹkan a tún máa ń gba nǹkan níta a máa ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn tá a máa ń lò fún ní ibẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ kí Destiny kó máa ṣe mọ́ ọbẹ̀ ẹ̀dùn dáadáa ni pé tí Destiny bá débẹ̀ ó máa ń free ó máa rí bí ṣe sọ́ọ̀tù ṣe sósì ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ ń lera mọ́ ló fi jẹ́ wípé ìfẹ́ yẹn débi pé ìjọ kan mo dídì pọ̀ ọbẹ̀ ẹ̀dùn pé gbọ́ná láìpẹ́ yìí ni mo bí ọmọ ìfún tífẹ́ yìí fi wá pọ̀ tó báyìí ìfẹ́ yẹn ti pọ̀ jù nígbà tó wá di pé ó lọ sáyétòrò ìgbà tó lọ sáyétòrò tó ń ti ayétòrò yẹn bọ̀ wọ́n wá hàn pé mi wọ́n sọ ẹni ti fún mi mo ṣàkọ̀rí pé wọ́n gbé gbanú ọba ẹ̀dú ìgbà tó dẹ̀ gbé débẹ̀ bàbá ẹ̀dẹ̀ pè mí páwọn ti wà ní ọgbà ọbẹ̀ ẹ̀dú. ìyẹn níjọ́ wo nìyẹn?
lọ́jọ́ ṣé kò sí lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. ọ̀sẹ̀ méjì. páwọn ti wà nù ọbẹ̀. ọ̀dọ̀ ọlọ́bọ̀ ọbẹ̀ ìdú. ìbẹ̀ ni ó dà wọ́n dẹ̀ ní dọ́ọ̀ ni mo máa yọjú sàmúnà mi rí nǹkan fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ fún pé ó rẹ̀ mí àmọ́ ṣá èmi náà ti bá ti ṣe màá wá wò yìí tí má dẹ̀ pé wọ́n máa ní kò sí nǹkan kan ayọ̀ ló wà ó wà láyọ̀ kò sí nǹkan kan gbà tó wá tóbi ìjẹrin ìjàrùn ọkàn mi bẹ̀rẹ̀ sí fa lemọ́lemọ́ mo dẹ̀ pé òpí kíkọ̀ mo ní bóyá ó sùn nígbà tó tún wá di ìjẹta ọ̀sán ìjẹta mo pè mo ní káàbùrù ẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ pé tó bá jí ó máa rí mẹ́sẹ̀gì mi pé mo ní kí n gbóhùn ẹ̀ ni o ìṣá máa fa ọ̀rọ̀ gùn nígbà tó wá di alẹ́ mi mo ṣe ti ṣọ́ọ̀bù dé mo wá ṣe mo ní kí n bọ́ṣọ kì í ṣe ìyá aṣọ kì í bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ pè mí ní pé ìyàwó bàbá ẹ̀ bá pè mí pé wọ́n ní kí n máa bọ̀ pé bọ̀dá àfíìsì tó dákú pẹ̀lú kíní tó ṣe wọ́n yẹn kíní ẹ̀rẹ̀ ti ṣe wọ́n kò wá pé ọbẹ̀ ìdúnà wá pé ìyá destiny bolo wà máa bọ̀ ìbádẹ́ gbéra ń balẹ̀ rẹ̀. ìyẹn ní alẹ́ ìjẹta yẹn níbo lẹ ti lọ bá wọn lálẹ́ ìjẹta yẹn. ilé ọba ẹ̀dù. ṣé bẹ́ẹ̀ gangan ló wà. ibẹ̀ ọ̀dọ̀ ọba ẹ̀dù ló wà. tí nǹkan yẹn ti ṣe. tí nǹkan tó fi kàyẹ́ fi kí nǹkan kò ṣe náà wọ́n ní wọ́n jọ àwọn jọ ṣeré ni. wọ́n ní ọ̀sán ìjẹta yẹn gan bàbá ẹ̀ ní ó ṣe fàájì fáwọn èèyàn. bàbá ẹ̀ ní ó ṣì gẹrun toró ní ṣò lọ́jọ́ Sunday àná. bẹ́ẹ̀ni so bàbá ẹ̀ náà dádì ẹ̀ náà wà ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ ní ìjẹta yẹn náà. ìgbà tẹ́mi máa fi débẹ̀ bàbá ẹ̀ àtọ̀bẹ̀ ẹ̀dù wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o bàbá ẹ̀ ní ọbẹ̀ ẹ̀dù lọ sílé Ifẹ̀. bẹ́ẹ̀ni. ọbẹ̀ ẹ̀dù ò sí ní ilé. bẹ́ẹ̀ni. nígbà tí ọbẹ̀ ẹ̀dù wá dé ọbẹ̀ ẹ̀dù ṣe ń wọlé ìyàwó ọbẹ̀ ẹ̀dù gẹ̀ tí ìfọ̀bẹ̀ ẹ̀dù lómi. làwọn fi lọ pé ọbẹ̀ ẹ̀dù nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo dẹ́sìn jẹ́ mọ̀kọ́ tó wá pé nǹkan bá ń ṣe ọbẹ̀ ẹ̀dù ò lè fi dẹ́sìn lẹ̀ wọ́n lọ sílé Ifẹ̀. wọ́n ṣáwá lọ pé wọ́n nígbà táwọn wá pé ọbẹ̀ ẹ̀dù dé wọ́n lọ́bẹ̀ ẹ̀dù wá ní wọ́n lọ́bẹ̀ ẹ̀dù dẹ̀nu ya ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn wọ́n ní kò gbà wọ́n lọ́bẹ̀ ẹ̀dù wá ní dìmọ́ ta ti fi ọ̀nà hospital wò àbí ta ti fi tó níbilẹ̀ wò ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital bàbá ẹ̀ ló dẹ̀ gbà mú nínú mọ́tò dé hospital wọ́n fi jọ lọ sí hospital àtọ̀gbà ẹ̀dù gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún mi gbàtẹ́mi máa fi débẹ̀ mi ìbọn bẹ̀ẹ̀dù mi bá bàbá ẹ̀ gbàtẹ́mi dẹ̀ wá dé wọ́n wá dé ṣáàní báwo ni àti pé abiyamọ wọ́n ṣàṣọ mi pé ó fọ́ stage mi gbàtọ́ wáyà mo wá lọ bá ẹ̀gbọ́n ọbẹ̀ ẹ̀dù mi ẹ jẹ́wọ́ fún mi ọba ìṣẹ̀lẹ̀ ní ìyájẹ́ sí kò sí wọn gbàtọ́ wáyà mo wá ní ọbẹ̀ ẹ̀dù ẹ̀yẹ ní tèmi dẹ́sìn ti wà nínú àìsàn yìí tipẹ́ kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé nìyẹn tí gbogbo wa jọ mọ̀ tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti lo nǹkan dúdú pé kíní máa ń jágùn ni wípé ká lọ ra tẹ́pílẹ̀tì fún pé tẹ́pílẹ̀tì máa kí ọ̀ ẹ̀ mo ní mo dẹ̀ ṣe kí ni mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógbò fúnra mi mo mú owó mo lọ ra tẹ́pílẹ̀tì yẹn mo mú fún frosh ìpè kó gbà àdẹ̀lò fún ẹyọ kan lójúmọ́ pé ta bá ń lò fún ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ pé wọ́n á jẹ́ kí ni ẹ máa kí ọ̀ mo ní mo dẹ̀ ní kí frosh lò fún ó lò fún lọ́jọ́ yẹn nígbà tó díjọ́ kìtà kà mọ́dé bàbẹ́ ó ní kí ni gbogbo eléyìí ipò ògùdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́ wọ́n sọ tábìlẹ̀tì yẹn mo lọ bẹ̀ẹ̀dùn mo ní ọmọ mi ti wà ní sickness yìí ó ti pẹ́ ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́ ọbẹ̀ dídẹ̀ ní adestiny mi lè parọ́ fún nǹkan tí bàjẹ́ mo dẹ̀ ní fine wọ́n dẹ̀ ní kíyàwó àwọn kọ́ mọ́ mi wọnú ọ̀dọ̀ wọn àti èmi àtọ́bẹ̀ẹ́dọ̀ àtẹ̀gbọ́n kò sẹ́ni tó fojú kan wọn ọbẹ̀ẹ́dù gan sunkún níjẹta èmi ò rí ẹkún lójú babaláwo rí ọbẹ̀ẹ́dù sunkún nítorí ọbẹ̀ẹ́dù wò pé ha ibi tẹ́ inú dé. ẹsẹ̀ ò débẹ̀ gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí màá fẹ́ kẹ́ bá wa yọ̀nàná ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣó fún ni tó lò wọ́n láwọn nǹkan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́ọ̀dì ẹ̀ wọ́n gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ àwọn kan ló jẹ poison kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn. ọmọ mi ò jẹ poison o ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo wọ́n gbé dé hospital ló kú sí àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà ń bí báyìí hospital ni wọ́n ti lọ gbé hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú ọmọ mi ò kú sílé babaláwo ó kàn jẹ́ yí pé a ti fara ru a ti di bíi family friend pẹ̀lú àwọn ọbẹ̀ ẹ̀dùn débi pé tá a bá débẹ̀ a ní apartment wa tá a máa ń dé sí òun ni o ọ̀rọ̀ mọ́tò tí gbogbo ayé dẹ̀ ń sọ. wọ́n ló ra mọ́tò 40 million. mọ́tò tó rà ẹ bá wọn gbà tó ti ń dáwó mọ́tò ó dáwó mọ́tò ni o lọ́wọ́ ení jèrè tìtẹ́rẹ́ ló dáwó mọ́tò kò ló ṣólẹ̀ o torí ọbẹ̀ ẹ̀dùn gan máa ń sọ fún yín pé ìṣẹ̀dá ò gba nǹkan tó le
ọbẹ̀ ẹ̀dùn kan lè máa ń jẹ́ kó yé wa yí pé ìṣẹ̀dá ò lo nǹkan dúdú gbogbo ibi tèmi náà bá dẹ̀ dé kò ṣọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan lèmi láti ń ṣáájò fọmọ mi àmọ́ nítorí pé tọbẹ̀ ẹ̀dùn pé wọ́n gbèrú sórí tọ́jọ́ máa ń post náà fi rí tọbẹ̀ ẹ̀dùn wí o adé kí lórúkọ ẹ̀ ṣe ń jẹ́ ìlòbí lórí sickness yìí adédọ̀ bàbá kan báyìí tí wọ́n bàbá yẹn wà lójú odò báyìí bàbá ńlá adébẹ̀ àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lóríṣiríṣiríṣiríṣi bá a ṣe ń gbé kiri lórí sickness yẹn ìgbà míì everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa ń sọ pé dọ̀ ìbòyọ gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o gbogbo gbàtẹ́ ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ wípé ó lean sickness yẹn ni o. ṣé àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. kò mu drug o ọmọ mi ò mu drug o àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ bọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. wàláì fún láì mo tún fi ọlọ́run ṣẹlẹ̀ kankan ni o tó lè mú ẹ kó mórí bọ́ nílé pé tí mo fẹ́ gbé ìṣúná wọlé sùn ní pé tó bá yẹ pé èmi kọ́ ni mo bá bí ẹ tó bá yẹ pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú tó bá yẹ pé ikú mi kọ́ ni mo fi rù ẹ fún oṣù mẹ́sàn tó yẹ pé èèyàn mi kọ́ ló mu tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣẹ̀yìn òní mú ẹ tó yẹ pé òbúlú ògò mi ló ti jáde mo fa tọ̀hún dání mo fa tọ̀hún dání ni tọ́lọ́ ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ tẹlọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù destiny wàláì fún mi láàyè o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. èpè òbí wọ́n máa ń sọ yí pé ọmọ ò gbọ́dọ̀ gba èpè òbí. ìwọ ti kárí gbẹlẹ́gì o wàláì fún mi láì sí àlùkùránì pẹ̀lú ògùn ọlọ́run tẹ̀ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. gbogbo ibi tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlẹ́mọ̀ àti olùwà wádùn rẹ̀ tó bá wádùn náà jẹ wàláì fún mi láì wà máa lé ní òní bá tí wọ́n bá ń pe gbogbo ṣọ́ọ̀fù gbogbo ayé ní 1 million tí pásítọ̀ náà máa fi 50,000 lọ ẹ̀. ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o ẹ wo ohun ìyá Destiny lẹ́ ń gbọ́ yẹn o tó ń ṣe ìpè fún ọmọdé yìí wípé àfi tí ò bá mu ọyàn mi àfi tí kò bá ṣe pé mo gbé ẹ sínú lóṣù mẹ́sàn-án irú àwọn ìpè báyìí kò yẹ kí abiyamọ pàápàá jùlọ ìyá kó máa fi ìkanra àbí ìtara kó máa ṣe irú ìpè báyìí fún ọmọ o ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ̀yin náà ẹ wo fídíò yìí lọ síwájú ẹ má wá gbàgbé láti bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. wàláì fún láì mo tún fi ọlọ́run ṣẹlẹ̀ kankan ni o tó lè mú ẹ kó mórí bọ́ nílé pé tí mo fẹ́ gbé ìṣúná wọlé sùn ní pé tó bá yẹ pé èmi kọ́ ni mo bá bí ẹ tó bá yẹ pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú tó bá yẹ pé ikú mi kọ́ ni mo fi rù ẹ fún oṣù mẹ́sàn tó yẹ pé èèyàn mi kọ́ ló mu tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣẹ̀yìn òní mú ẹ tó yẹ pé òbúlú ògò mi ló ti jáde mo fa tọ̀hún dání mo fa tọ̀hún dání ni tọ́lọ́ ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ tẹlọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù destiny wàláì fún mi láàyè o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. èpè òbí wọ́n máa ń sọ yí pé ọmọ ò gbọ́dọ̀ gba èpè òbí. ìwọ ti kárí gbẹlẹ́gì o wàláì fún mi láì sí àlùkùránì pẹ̀lú ògùn ọlọ́run tẹ̀ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. gbogbo ibi tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlẹ́mọ̀ àti olùwà wádùn rẹ̀ tó bá wádùn náà jẹ wàláì fún mi láì wà máa lé ní òní bá tí wọ́n bá ń pe gbogbo ṣọ́ọ̀fù gbogbo ayé ní 1 million tí pásítọ̀ náà máa fi 50,000 lọ ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àṣọ yìí pé èmi kọ́ ni mo bí yẹ pé mo jí ọmọ bí àpò ọmọ ìyá mi ni mo tọ́ àbọ̀ ọmọ ìyàwó mi ni mo tọ́ bẹ́ẹ̀ ni mo rí fún ẹ òun rówó náà ló fi ń sẹ́ẹ̀dì 3 million ló fi ń sẹ́ẹ̀dì 300,000 síyàwó ẹ nígbà bẹ́ẹ̀ náà fi ń ṣe orí burúkú ní òfin ẹni bá sọ̀rọ̀ nígbà tó o bá rí owó náà tí ò sí kankan fún ẹ mọ́ wà wá mọ̀ ìkó ti ṣèyàtọ̀ bẹ̀rẹ̀ tètè bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́dẹ̀ àwọn aláwọ̀ ẹ o tètè bẹ̀rẹ̀ ti pé àwọn olóògùn ẹ kò ní ìyẹn ṣe ìpè fún ẹ àfi tí ẹ bá mú mi lókun àfi tí ẹ bá gbá tẹ́gùn lókun nítorí tiẹ̀ mò ń rí ẹ̀bí tí ò yẹ kí n rí nítorí tiẹ̀ mọ́tò ló ra fún mi àbílẹ̀ ló gbà fún mi ni àbọ̀ kan ló tiẹ̀ wò ṣùṣù pé jẹ́ kí n bò ṣù kí n fún yàrá mi ní 50,000 tán kí ni ìṣe mi jẹ ni ìwọ wo ni ìwọ ọmọ òṣì ìwọ ọmọ tí wọn gbọ́dọ̀ máa ti bẹ lọ́wọ́ ọmọ ìwọ ọmọ tó dẹ́ pé kàrí ẹ̀ kò dá mílíọ̀nù kan láti bàjẹ́ bó ṣe ń gbá orí mọ́lẹ̀ gbogbo ẹ̀ wà lórí fóònù mi tó bá ṣe mistake tí mo ṣe yẹ kó ṣe mistake lọ máa bọ́ tẹ̀ fún online máa bá tiẹ̀ jẹ́ nínú àdé sọ pé mi jẹ́ náà ni mo bá tiẹ̀ jẹ́ èmi náà ni mo bí èmi náà ni mo finish ẹ̀ tán bó ṣe máa ráre kó tó jẹ́ èèyàn náà ayé kó tó jẹ́ èèyàn tẹ́lẹ̀ ni tó jẹ́ èèyàn lọ́lọ́rí burúkú ẹ̀ ń kọ́lé láti bí ọdún mẹ́wàá ní orí kọ́ tán èmi àtẹ́lẹ̀ jíjọ kẹsẹ̀ bọ̀ ó dẹ̀ mọ̀ mí ó jẹ́ fi mí ṣeré ni ṣẹ́wọ́ èyí tó tún wà lẹ́ẹ̀kẹ́ náà kò tún ní kò ní rọ́mọ wọ́ ẹ̀kọ́ níbẹ̀ ìwọ́n fẹ́ pọ̀ máa ráre kú ni. irú èpè burúkú wo lélẹ̀ kí ni ọmọ yẹn ò bá lè ṣe ẹ̀yin òbí ṣe rí báyìí wọ́n ní wípé àṣegbé kò sí láyé àṣepamọ́ ló wà ta ló mọ̀ wípé irú ọjọ́ òní máa wáyé ta ló mọ̀ wípé èpè tí ìyá yìí ṣẹ́ fún ọmọ ẹ̀ nísìn èèyàn kan máa wú jáde ẹ̀yin abiyamọ tá a bá ti fi ẹnu wa súre fún ọmọ ẹ má jẹ́ ká máa ṣépè fún
torí ènìkan torí ọ̀la ni àti pípẹ́ sẹ́yìn mọ eléyìí òkè tó ń kọjá lọ tó ń ṣe àmì sí ìyá yẹn lè ṣépè fún ọmọ yẹn out of ìtara kó má ní intention bóyá Destiny ó abandon ìyá ẹ̀ bóyá kò tọ́jú ẹ̀ àbí ó go against the instruction ìyá ẹ̀ torí ó dárúkọ pé ìwọ àti bàbá ẹ̀ nǹkan bẹ́ẹ̀ tẹ́ ló ń ṣe ṣé ẹ̀rí báyìí nísìnyí ìyá náà nísìnyí á máa sunkún á ní ọmọ òun ti kú ṣé tó bá tún wá ń rí online nísìnyí ó ń trendy pé wọ́n ní wípé èpè tóun ṣẹ́ fún Destiny boy òun ló pa ọmọ òun àwọn òbí kan wà wọ́n ti fi èpè ṣe wọ́n ẹni smọ́ọ̀sì olórí burúkú ọmọ òfò ayé ẹ má bàjẹ́ ni tí ayé ẹ bá má bàjẹ́ tán ẹ má máa sunkún òfò kiri ẹ má sunkún ìyà kiri kí ló wà bẹ́ẹ̀ kí ló wà bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣàdúrà fọmọ ẹyẹ máa ṣépè fọmọ ẹ̀yin náà wò nísìn àwọn ayé wọn gún jáde ni tó o bá ti kú oríṣiríṣi báyìí ló wọn máa surface online àti nǹkan tó pè ní nǹkan àṣírí tó ṣe pamọ́ òun ni ayé máa gbé sí gbangba tó máa ṣíwòwò ẹ tó máa ṣí díẹ̀ sí gbangba èyí lè wò sí èpè kàǹkà èpè kàbìtì èpè pọ́npọ́n alọ́kùnkùn mọ̀ sí bóyá èpè náà ló pa torí àgbàtà máa ti bá Wizkid kan ní báyìí kò gbérí mọ́ ogún ò fọ́wù mọ́ bó ṣe ráìsì yẹn báyìí tó ṣáìn òun lọ́wọ́ wáá ọ̀tán ọjà ló ń gbé kiri kó má fa nǹkan mo nígbàgbọ́ pé lè máa kọ yín lọ́gbẹ̀yìn ìyá ilé pè ẹni small ti èpè ẹni small ti èpè bẹ́ẹ̀ náà ni sórí kan tí mo ṣí ẹgbẹ́ yẹn náà tí ìyá yẹn fi èpè bá gbogbo ayé ọmọ ẹ̀ jẹ́ tí àwọn èyí tó ya olè èyí tó dé amúrabà dé amúrabà èyí tó ń gbá bọ́ọ̀lù tó ṣe pé fún pé ó máa lọ gbá bọ́ọ̀lù látàárọ̀ ó máa dé lálẹ́ ẹsẹ̀ yẹn máa kán dànù ni kò pẹ́ nígbà tí ògo ọmọ yẹn tó yẹ kó máa fọhùn ni ọmọ yẹn lọ ṣubú tí ẹsẹ̀ yẹn kán wọ́n lè gé ẹsẹ̀ yẹn dànù wọ́n gé dànù ọmọ ọkọ tó yẹ kó máa ń gbàwẹ̀ tó máa ń gbàdúrà láàrin wọn òun nìkan ló ṣoríire tó lọ sí US ọmọ yẹn dẹ̀ gbàgbé ẹ̀ kò lè rántí ìyá ẹ̀ ó dẹ̀ sọ pé òun ní rántí ìyá òun pẹ̀lú báwọn èèyàn ṣe dá sí mọ iṣẹ́ sórí yẹn táwọn èèyàn bẹ̀ ìyá ẹ̀ wà ní abẹ́ bíríìjì ìjọra tó ń ta obì tó bá yẹ pé èpè ló mọ̀ ń ṣe fún ọmọ ẹ̀ máa ṣẹlẹ̀ wá jèrè tó bá yẹ pé àdúrà náà ló mọ̀ ń ṣe fún ọmọ ẹ̀ máa ṣẹlẹ̀ wá jèrè ẹ̀yin òbí náà kẹ̀ tó bá ti ní fẹ́ẹ̀mù báyìí tó bá kẹ́ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ń ṣe fún yín tó bá ṣe fún yín mọ́ èpè lẹ́tí máa ránṣẹ́ sí kò sí wàhálà náà ṣe bí wọ́n lọ fún òbú ẹbí tó bá dẹ̀ fi ẹnu ẹran lọ sí sàárè ìwọ náà ni èrè náà ló jẹ ó dàbọ̀. ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ ikú Destiny boy kí ló fà á kí ló pa ọmọdé yìí gangan àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ àwọn àgbààgbà tí wọ́n mọbi tọmọdé yìí rì sí gbogbo rẹ̀ pátápátá ni wọ́n ti ṣàlàyé nínú fídíò yìí o ẹ wò ó kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé láti bá mi náà tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa ẹ ní fi gbọ́mọ sí o. ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹ tó bá sọ pé kóun ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí ní òròbó bóyá ló lo oṣù 3 tó kù yìí wọ́n lè kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o lẹ́nu lẹ́yìn tẹ́ gbé yahoo sojú yahoo kan mọ̀ pé yahoo kan dẹ̀ ń ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ fi ń ta káìtì o mi ò wá advice yín o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú oṣù gbóná tẹ́ gbé lọ́mọ yìí lórí ló jọjọ orí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ iná rẹ̀ lọ́ ń gbọ́gùn tẹ́ lọ́ ń wo oṣù gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣù tẹ́ ẹ ṣe Destiny boy ti kú kó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ bí mi ò ní fẹ́ yàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣoògùn owó ẹ jẹ́ kó rí máa pé wàá wà nù kò tó nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dóyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gan ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣoògùn owó ó ti kú ń sìn ó ti kú dànù sìn ó ti kú tiẹ̀ tí bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rìn òun náà dẹ̀ lè fún jà mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe program lórí bọ̀bọ̀ yìí ní last year nígbà tí mo rí eré tí bọ̀bọ̀ yìí ń sá ọlọ́run ti ṣàánú ẹ̀ ọlọ́run bú ẹ̀ láṣìírí o ti lówó ti ní mọ́tò ayé ẹ̀ nítumọ̀ àmọ́ mo rí àwọn traces kọ̀ọ̀kan nínú ìrìn àjò ẹ̀ mo rẹ̀ jáde mo ṣe program lórí ọ̀rọ̀ náà ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé ní adẹ́sìn mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí n bá rí àrídájú rẹ̀ Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan
fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló wàríjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde nígbà tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nu hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lé lórí tó fi gbérú ọmọ báyìí tó fi gbèsè ẹ má gbàgbé o lẹ́nu gbàgbà January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ lé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pààyàn alcohol ọmọdún mélòó ni mo wá fẹ́ kẹ́kẹ́ mọ sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ̀lọ́rùn pa ẹlòmíì Destiny yìí àfọwọ́fà ni o torí pé ẹni táyé ti mọ ẹni tó bá lọ fẹ́ ṣògùn òkìkí o ti ní òkìkí níwọ̀nba o ti ní owó níwọ̀nba wà á rí àwọn èjì ẹ táyé wọn ò dá tó ẹ wà á rí àwọn tó ti jù ẹ lọ́tọ́ ti bírù ẹ lọ́mọ táyé wọn ò dá tó ẹ mọ́tò tọmọ yìí máa ń gùn more than 150 million ọmọ 22 years iṣẹ́ wo ló ṣe débẹ̀ iṣẹ́ wo ló ṣe débẹ̀ kò ṣe ó gbé ìdọ̀ tó bá kú la fẹ́ pìtì náà gbogbo ọkọ la fẹ́ pàrọ̀ IPC rest in peace kọ́ tó fún ara ẹ̀ tí rest in peace àwọn ṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ìyá aládìjọ́nú lọ́ lò fún ẹ ó lọ ṣiṣẹ́ padà fárídọ̀nù ó bá lẹ́jẹ̀ pé èèyàn lọ́ lò fún ẹ tó fi ń rí tó fi ń gbé owó wá ó fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn ni lẹ́yìn tó bá kú tán ìlú wo ló fẹ́ dé láyé ó ti lọ China ó ti lọ abroad ó ti lọ Cairo ó ti lọ ṣaṣa nílùú tí Destiny Boy ti dé ní ìlú yìí 22 years ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́rí kú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní ó bá jẹ́ pé 10 million lẹ́gbàá lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó wó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan lẹ́lòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ̀ tó ṣe fọmọ ọlọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ó mọ́ ó dẹ̀ lọ ṣe oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí pé kọ́lé sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọmọ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wáyé tẹ ṣe ifá fọmọ yẹn tán ẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi ò kọjá wọn bébí màmá tá a mọ ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi ṣe program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ìṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ Ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògbó Ọlọ́run bí wọn náà bá bí gba ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ́ máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtí bá so máa bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtòṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ tàbí o ti mọ̀ ìpógun owó ni ẹ wá ṣe ògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣe ògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ ló yẹ kẹ́ ṣe èyí tí ò ní nípa lára fún ló yẹ kẹ́ ṣe ẹ ti pa nígbà tó ti kú ń sìn ṣebí ìṣẹ̀ṣe lòun náà promote ẹ má dàbí mo sọ last 2 months mo ní mo pe Portable mo pè sákèésì ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí o àwọn ẹni tó bá ń tẹ̀lé mi o ìyá Portable ló ń jẹ lọ́wọ́ yìí èmi ò ní ìdí sọ pé mo ò ríran síyàn tí bá ti jáde tí mo fún ẹ ní kìlọ̀ mo fún ẹni tọ́nà bá ní kó go viral ó rí bóde ẹ̀rí ó di tiẹ̀ mi ò jẹ́nu ọlá rẹ̀ bó bá kú ó kú fáyé ṣé wá kú sí ayé ò máa jáyé lọ ni ó dùn mí púpọ̀
níjọ́ tá a bá wé èjì ọmọ yìí tó bá over 20 years àbí kí n sọ pé wá pọ̀ ju àríwẹ̀ 22-23 àwọn èèyàn kan wá ń post wọ́n pa RIP wèrè wo kò rest in peace eléyìí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ gbàgbé lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ má yẹ ká máa fọ ọ̀rọ̀ sábí àwọn sọmọ́ iṣẹ́ àlùjọ̀nù wo ló fẹ́ ṣe tó ní lọ jíṣẹ́ padà fáwọn àlùjọ̀nù tí wọ́n mọ̀tẹ̀ tí wá sàn díẹ̀ ju tó gbólógun wo lọ kálùjọ̀nù ló máa gbówó wá fún ẹ ó sàn ju kó lọ ju ṣògùn wo lọ àlálùkù àná bó bá ṣe ó lọ jẹ́jẹ́ tẹ̀wọ́n náà ogun ó máa ṣẹ́ ẹ̀mí rẹ kúrú ni o ò lè tọ́jọ́ ẹ lọ wo gbàyẹn tó lógun owó láyé ọ wá pẹ́jù láyé 10 years ni tó jẹ́ lógun owó 10 years ni n tó bá mówó yẹn tó exist dàsìkò yẹn mo fi Ọlọ́run búra nínú kó máa fi àwọn èèyàn bọ oṣù owó ẹ̀ ẹ má parọ́ fúnra mọ́ kí ló dé tẹ́ wá pa gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọjọ́ ọ̀la kí ló dé tẹ́ ń gbé iṣẹ́ gbóná lé wọn lọ́wọ́ Sàlónà ẹ̀ kìlọ̀ fún gbogbo wọn fara wé Portable jẹ́ pé àdánwò tó ń rán bó ṣe wà yẹn ó ju ìṣẹ̀mí ayé rẹ lọ ìta ní gbogbo yín wò ẹ mọ tó ń ṣẹlẹ̀ sínú ilé o ẹ pé Sàlónà ṣàkíyèsí ẹ bá mi ṣe program yìí o ẹ pé Sàlónà ṣàkíyèsí bọ́ bá kú wọ́n tán nu ayé nù ayé ó máa jáyé lọ kọ́ máa gbàgbé nínú àwọn fáǹsì wọn tí wọ́n yìn wọ́n lónìí wọ́n á padà yìn ẹlòmíì lọ́la tó máa gbàgbé wọn kí lẹ̀ ń sáré ju eré ọ̀la ó ti pọ̀ jù Ọlọ́run ti ṣàánú ẹ̀ ó ti nílé ó ti ní mọ́tò ó ní owó níwọ̀nba èwo làbọ̀rọ̀ tún lọ ṣẹ́ṣẹ́ owó ọwọ́ ní RIP kí ló ń rúbí o kò rest in peace tó wà lórí ìrìn báyìí ẹ jọ̀ọ́ ẹ má bá pe àwọn ọmọ yín ṣàkíyèsí gbogbo ẹ̀yin òbí ìyá kí ló ń porúkọ ọmọ yìí náà kí tó ń ṣe TikTok yìí ẹ kìlọ̀ fóun náà ó ń dáná lábẹ́lẹ̀ ó ń fi ọbojú Bella ẹ post kìíní ìmú ẹgbẹ́ bá mi share rẹ̀ mi ò nídìí pé mo sọ pé mi ò ṣáwọn pásítọ̀ kọjá tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sáré lọ ṣe fídíò no ẹ sọ kọ́ wà very careful oríire ẹ̀kọ́ tó ń lò ó jọjọ orí wọn lọ tó bá pa yín pa báyìí wọn ò mọ babaláwo wọn tó máa lọ bá o wọn ò mẹ́ni tó máa lọ gbé eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbéṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí mi ò rò bóyá ló lóṣù 3 tó kù Ifá kìíní kan lórúkọ máa nìyẹn máa rántí torí pé òun náà ológun owó ni àṣírí yín tún náà àmọ́ àfẹ́ dá sí nítorí kọ́ máa sọ pé ẹ bá sọ di ìjà ìsìn ni ló jẹ́ ká dákẹ́ lórí àwọn aburú tẹ̀ ń ṣe inú ayé fún wa náà wáyìí kí ló dé fà á àbúrélé wà níbẹ̀ náà àwọn oṣólẹ̀ kéékèèké tí ò jọjọ́ orí ọmọ ọdún 15 years lọ tẹ́lẹ̀ fún wa wáyìí tẹ́lẹ̀ gbé oṣólẹ̀ tó ju ẹgbẹ́ bàbá ẹ̀ lọ́lé lọ́wọ́ tẹ́lẹ̀ mọ̀ pé oṣólẹ̀ láyé ẹ̀mí ló máa commit nítorí pé tó bá yẹ kó lo 50 years láyé oṣólẹ̀ máa gbàdá 3 ń bẹ̀ àfi tí sára bá pọ̀ àbí tó bá mọ ètùtù ṣe lókù tó mọ sàrà ṣe lókù tẹ́ẹ̀ bá mọ àṣírí iṣẹ́ kí ló dé tẹ́yìn olórí burúkú yìí ń pa àwọn ọ̀dọ́ ẹ kìlọ̀ fún Portable ẹ kìlọ̀ fún àdánwò tí ó máa kó sí òun ló ti ń kó sí títí tí ó fi kú kó ṣọ́ra lórí ẹ̀ ẹ lọ kìlọ̀ fún Sàló Ọlọ́run ò ní jẹ́ kí n sọ ohun tí mi ò rí ẹ kìlọ̀ fún kó ṣọ́ra kékeré ní ìtò ṣẹlẹ̀ lọ èyí tó ń bọ̀ jù yẹn lọ ẹ kìlọ̀ fún kó ètè pẹ́rẹ́ padà wálé kó má gbé iṣẹ́ gbóná lé lórí bó o lògùn òkìkí ẹ̀mí rẹ ló máa lọ sí bó o ṣògùn owó ẹ̀mí rẹ ló máa lọ sí kí lẹ ti wá ń bá ká gan bó o bá ṣògùn owó tó lo inú ayé àti kọ́mọ ẹnu ayé pé wà padà ní owó ni o torí pé nǹkan tí ò sínú ayé rẹ àlè fún ẹ àyàfi tó bá gba ẹtẹlómìn fún ẹ ló kù ẹ̀mí tẹ́niyẹn iye tó bá yẹ kó dẹ̀ lò láyé ló máa fa ọdún rẹ lò wọ́n á tún pinnu ẹ̀ èmi ò advice èèyàn kó má ṣògùn owó Ọlọ́run ní jẹ́ kí advice yín ṣe gbogbo ilẹ̀ tí lọ ṣẹ́fà wọ́n ti ń gbé ọ̀ṣọ́ gbóná wọ́n ti ń gbé sábẹ́ Ifá wọ́n ti ń parọ́ fún yín pé Ifá ló jẹ́ kẹ́ lówó Ifá kọ́ Ifá ò sọ̀rọ̀ tó lówó ẹ̀kọ́ ni Ifá ìmọ̀ ní kò sọ ẹ́ dolówó Ifá dàbí pé kéèyàn lọ kàwé ni o tó bá stọ́dí ìwé tó bá mọ ìrìn rẹ̀ rìn o lè gbọ́nà ọbẹ̀ kó fi jẹ lọ àmọ́ wá sọ pé tó bá ti ṣẹ́ bá wà lówó ìwọ ló wá jókòó wà láì kódà iṣẹ́ rẹ̀ ò ní tẹ̀ta àmọ́ wọ́n fi Ifá yẹn kàjọ yín láti fi wọlé tó bá gbé Ifá fún yín tán wọ́n wá gbé oṣólẹ̀ tó gbóná lé yín lọ́wọ́ pẹ̀lú ẹ wá lò láàrin oṣù méjì ẹ wá dé ẹ wá believe pé yes Ifá ti ṣe Ifá kọ́ ló ṣe o Ifá kọ́ ló ṣe o èṣù ló ń bẹ lábẹ́rẹ̀ o èṣù ló ń bẹ lábẹ́rẹ̀ Ifá bí ti báwo ohun tó ń dùn mí ni pé ẹ̀ ń pa wọn mọ́ yìí ẹ̀ ń pa wọn
ẹ ń jẹ́ káwọn ọmọ yìí kú kóró àwọn èèyàn kọ́ ló bí wọn ṣe bí wọn náà ní ọmọ ẹ lọ wo ọmọ tí babaláwo tó ṣiṣẹ́ bọ̀bọ̀ yìí tó ṣiṣẹ́ fún ìtọ́mọ yìí post lẹ́nu bí oṣù méjì màá lọ́wọ́ àá post ẹ lọ wo àwọn ọmọ tó nǹkan bí ilé ìwé ló máa kó wọn sí kò ṣe ìdífà wáyé tẹ́ ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹ kàn pa wọn pakúpa gbogbo wọn fífa bojú ẹ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àṣírí yóò tú o pẹ̀lú ògùn Ọlọ́run ikú gbóná lẹ́yìn òkú àyàfi tẹ́ bá jáwọ́ nínú ìmọ̀ àbùwà burúkú nǹkan tẹ́ lè lò fúnra yín tẹ́ ṣe fáwọn ènìyàn ẹlẹ́ni lókù àfi tẹ́ bá jáwọ́ ń bẹ̀ yóò dùn mí nítorí pé èmi àtọmọ ìtìjọ ṣe rí nígbà tẹ́ gbin ọ̀run kú mo jáde mo sọ̀rọ̀ mo jẹ́ kó yé wọn pé gbin ọ̀run ọmọ tiwa ni kó tó di pé Ọlọ́run ṣàní Ọlọ́run sọ pé ó yá tí ó ti gùnkè everybody gba okun yà àmọ́ destiny Agége gbogbo àti máa ń pàdé àti Ṣáńkó àti Kónkóló wàlìjì àti a máa ń pe owó ọjọ́ ti pẹ́ nǹkan tí mò ń sọ ìtí over 15 to 20 years nsìn a pàdé l'Agége ká máa lọ ṣe fàájì ká máa ṣayé mbẹ ló fi jẹ́ pé tí ẹni tí ń bá tá ti jọ ṣe rí tó bá kú ikú tí ò tí yẹ kó kú ó máa ń dùn mí ló máa ń mú mi jáde àìmọye ẹni tó kú nígbà tí kílọ̀ porúkọ ẹ̀ tó kú ní ọ̀sẹ̀ tó lọ́wọ́ èwo ló kàn mí mi ò jẹ́nu owó ẹ̀ náà kò ń ṣèyàn mi ojoojúmọ́ dẹ̀ lèèyàn kú nígbà tó ṣe lè tíátà kan kú kò sí nǹkan tó kàn mí nínú ọdún yìí náà ni nínú January yìí náà ni kí ló kàn mí bẹ́ẹ̀ kò kàn mí náà àmẹ́ni tá a ti jọ ṣe rí tó bá kú ikú ta lérò pé kò yẹ kí ẹni yìí kú ẹ jẹ́ ká kọ́kọ́ tírèsì kí ló lè pa ká wá gbé ìtaari pé ó lè fa sábàbí rẹ̀ ẹ já gbélé lórí oṣó gbóná tẹ gbé lọ́mọ yìí lórí lójọ́ tó ìdí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ yín náà lẹ́ lọ́ ń gbọ́gùn tẹ́ lọ́ ń wo oṣó gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣó tẹ́ ẹ ṣe adẹ́sì gbọ́dọ̀ má jẹ́ kí n parọ́ fún yàn o àìmọye iṣẹ́ ọ̀la ló wà tó lè ṣe fún ọmọ tó lè ṣe fún yàn tí ò ní la ẹ̀mí lọ wáyé tẹ́ ẹ̀ ṣe gbóná fáwọn ọmọ yìí tó jọjọ́ orí wọn lọ àwọn bàbá wa láyé jọ yẹn kọ́ tó lè sọ pé àwọn fẹ́ máa lo iṣẹ́ oṣó gbóná máa over 50 years okay wọn náà wọn fẹ́ ṣiṣẹ́ yẹn kalẹ̀ fáwọn ọmọ wọn over 50 years okay ní iṣẹ́ gbóná wà fún àwọn arúgbó wáyé tẹ́ ń gbé fọmọ kéékèèké kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó pariwo ìṣẹ̀ṣe lẹ́nìí ifá ṣe kinní kan lẹ́nìí ifá ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ń parẹ̀ náà mọ̀ ń parẹ̀ òṣìlẹ̀kú lẹ̀ ṣe on social media òṣìṣẹ́ tẹ̀ ti báyé yín jẹ́ àwọn èèyàn náà dẹ̀ fẹ́ràn pé ká post nǹkan kọ́ wá rí pé ẹni ìlú nílé yìí ilé yìí fine àwọn ẹni tó ṣiṣẹ́ oṣù gbóná fún gba 10 million bí owó nǹkan tí ò lè ṣe fún rẹ̀ ó gba 10 million lọ́wọ́ eléyìí nǹkan tí ò lè ṣe fún rẹ̀ òun náà ti dolówó náà ó yá sọ fún mi nígbà tó ṣe fá 1 million naira 1 million naira ìfà 1 million èèyàn ò túmọ̀ owó tí wàá máa fi pa ẹran lé lórí lọ́dọọdún o kò túmọ̀ sàárà mi tó máa pẹ́ kó yẹ kó o ṣe o ẹ ti stupid ó kọ́ dùn mí ní ọdún náà gbọ́dọ̀ tá à ń sọ yìí ò jí mọ́ torí pé kò wúlò bó dẹ̀ wà láyé náà bí wọn bá sọ kò lè jí mọ́ kò lè wúlò fún nítorí pé nǹkan yóò ṣẹlẹ̀ sí kò ní gbà wá gbọ́ lẹ́ni asọ́ lónìí sìn lẹ́yìn rẹ̀ ní kẹ́yìn tó ẹ kù kẹ́ lè fi kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kó gbéṣẹ́ gbóná lé lọ́wọ́ Ifá ò sọ yín dolówó Ifá ló ń tara rẹ̀ láti sọ yín dolórí burúkú tó ń já ẹ̀mí kúrú àwọn kan náà ti lọ ń jẹ gbèsè ǹjẹ́ ẹ̀gbọ́n téèyàn kọ́ sọ tó wá sọ́dọ̀ mi ó lọ jẹ gbèsè 1.5 million ló lọ fi ṣẹ́fà mo fi dálẹ̀ lé jáde ni tó o bá fi 1.5 million ẹ̀gbọ́n tó bá kó sórí bísínẹ̀sì ẹ̀ tó o bá fọ́ mẹ́wàá jẹun wà dé mílíọ̀nù àná ewé wèrè àmọ́ olótìtọ́ pọ̀ kí n lẹ́yìn létí yín lójú yín nǹkan tó máa ń kó ba yín nìyẹn olótìtọ́ kì í lójú kò kí n lẹ́yìn lójú ẹ̀yìn wèrè yìí akọ̀ǹkún torí yín pé ká máa fokú gbóná kú ni Destiny Boy ti kú ó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí yà máa sọ pé nítorí mo mọ̀ mi ò ní fẹ́ yàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣoògùn owó ẹ jẹ́ kó rí máa pé wàá wà nù kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dóyàwó ẹlẹ́gbẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gun ò ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣoògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ ti bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó rí òun náà dẹ̀ lè fúnjà irú wọn lọ́ máa sọ pé àdúrà ò gbà mọ́ kò sí ohun tó ń jàdúrà torí pé wọ́n ti rí oṣó lẹ́ẹ̀kan tó ń lò tẹ́ bá ti gbẹ̀rẹ̀ kan náà tó kù ti gbé wá ẹ gbàgbé pé òkú tá lọ bá lọ yàn bọ́ ń bọ̀ òkú tẹ́ tó gbé wá fún yẹn ó sì ń padà wá já ẹ̀mí rẹ̀ bọ́ ẹ lè jẹ́ kó tán yìí ẹ lè kúnú ayé ẹlòmíì kan tiẹ̀ tó bàjá ẹ mọ́yẹ tó máa pè mí tó máa ní kódà kó má ju ọdún kan lọ òun gbọ́dọ̀ kú ó ṣe wá kú tó bá jẹ́ pé déédéé ọdún kan yẹn làṣeyọrí rẹ̀ máa pé tó máa lówó ńkọ́ wáyé tó máa kú mo ṣe last 2 weeks mo ní ọ̀pọ̀ ẹ̀dá ló lówó o ti sáré pé olówó tó ń sìn yes very good ipò tí ẹ̀ wá mọ̀ wá sáré pé olówó ọlọ́run wá sọ pé olówó yẹn yálà ọ̀nà tí ò da ọ̀nà èṣù báwo ló ṣe fẹ́ sáré báwo ló ṣe fẹ́ rí ẹ̀mí lò ìjó sáré rẹ̀ bí ó rèrè rẹ̀ sá owó yẹn ti control ayé ẹ̀ ó jẹ́ kẹ́mi rẹ̀ control rẹ̀
ipò owó tí mo ní ìbámu yẹn pẹ́ láti lò o wà á lo 3 years o lo 4 years o lo 5 years o lo 10 years tó o fi jẹ́ ọlọ́run ní pé o ní wọlé dáadáa o ní wọlé dáadáa tó o pé benefit tó fi ṣògbọ́n owó yẹn kò yé mi náà sí kò yé mi wọ́n tèmi kò lè ra ayé ṣe ni ayé ti ṣe ẹ́ sìn ṣóyá ẹ jẹ́ kó kájẹ́ kó rí wa máa pé reason before you do something tó o bá ti ṣe nǹkan tó wá máa reason béèrè lẹ́ni náà kọ́kọ́ reason kọ́kọ́ wo not negative àti positive nǹkan tí nǹkan yẹn lè mú wa tó o bá ṣe tó bá tiẹ̀ wá succeed yẹ ìjẹ́ solution wà fún. Ó dùn mí gan o nǹkan tó jẹ́ ń ṣe pé ẹ̀ṣẹ̀ dé láti program ó yẹ kí n rest ni orí gan fọ́ mi ṣùgbọ́n tí mo ṣe rí báyìí tí n bá ti sọ tinú mi yẹn mi ò ní rònú yẹn sùn kí ló ń ṣe wá kí ló ń ṣe especially àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ gbé yahoo sojú yahoo kan àmọ́ pé yahoo kan dẹ̀ ń ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ fi ń ta táìtì o mi ò wá advice yẹn o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú lọ ṣe owó tó torí ẹ̀ kú yẹn ẹlòmíì lọ́mọ ìyàwó ẹ̀ á ná fún ẹlòmíì lọ́mọ rẹ̀ obìnrin á fi láti be friend ẹlòmíì lọ́mọ rẹ̀ ọkùnrin láti gbé lọ abroad ìwọ tó wá kúkú yẹn òkú gbé ikú destiny dùn mí púpọ̀ kò sì sí nǹkan tó jẹ́ ó dùn mí kó jẹ́ pé ó jẹ́ ọmọ kékeré àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn fún ẹ ní lálẹ́ bẹ́ẹ̀ bá bí ìgbà ọmọ ṣojú gbogbo wọn ti kú gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn fún iṣẹ́ gbóná yẹn ẹ ní lálẹ́